Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkú sáàdé ní gbé ní ayé ó sì kún fún òṣì ó ń dàgbàsókè a sì dé lulẹ̀ bí ìtọ̀nà ewéko ó rí kọjá lọ bí ó jìjì láì kò sì kúrò níbi kan ní àárín ẹ̀wọ̀n bẹ nínú ibi lọ́dọ̀ ọ̀tá ni àwọn ọmọ wáyé ọ̀wọ́ kò ṣe lọ́dọ̀ ọ̀dọ̀ wa ẹni tó ti torí ẹ̀jẹ̀ wa darí láti bínú ṣùgbọ́n Olúwa Ọlọ́run àti alágbára jùlọ olùkọ́lá mímọ́ àti aláàánú jùlọ lẹ́wọ̀n ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé má fi wá sí ìrora ikú tí kò ní bẹ̀rẹ̀ Olúwa ó mú ìkọ̀kọ̀ ọkàn wa má ṣe fi tí àánú rẹ̀ sí àdúrà wa ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú mímọ́ jùlọ dáwà sí ẹni tó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé àti ní òpin wákàtí wa nítorí ìrora àti kíkorò ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ bí a ṣe máa gbé ara màmá sílẹ̀ a ó máa kọrin máa sùn olùfẹ́. Olùfẹ́ kò sí máa sí mi orílẹ̀ ayé olùgbàlà rẹ̀ afẹ́ ṣùgbọ́n Jésù fẹ́ ojú súré 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 òun rẹ̀ dùn bí tí ọmọ tuntun òkì òjì mọ́ sí lálàwẹ̀ kó ìsinmi tirẹ̀ pé ó sì dájú súré 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 títí àgbọ̀ àjíǹde yóò fi tó títàwọn tó kú ní Jésù yóò dé tí yóò lẹ́wà tí ṣe tirẹ̀ lẹ́fọ̀ọ́. Súré 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 títí àjíǹde ayé yóò fi tó títí òun yóò fi kó ìtì wọlé tí yóò máa dán láwòrán Olúwa. Súré súré súré. Àmín. Ǹjẹ́ bí ó ti wu Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn màmá wa yìí, màmá Stella Ebúdọlá Sótọ̀mí, tí ó fi yín sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀. Erùpẹ̀ fún erùpẹ̀, eérú fún eérú, èkuru fún èkuru, ní ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣì wa dà kí ó lè rí bí ara tòun tìkára rẹ̀ tí ó ní ògo, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo ba fún ara rẹ̀. Mo gbọ́ ohun kan láti ọ̀run wá tí ó ń fi pé kọ̀wé rẹ̀ láti ìsìn lọ ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa, àdúrà Olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run,
kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run. Fún wa lójoojúmọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ bìlísì. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, ẹni tí ẹ̀mí àwọn tí ó fi ìrìn sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀, àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora. Lẹ́yìn ìgbà tí a yọ wọn kúrò nínú ẹrù ara wọn, tọkàntọkàn lé àwa fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ó wù ọ́ láti yọ màmá wa Madam Stella Ebudola Sotomi nínú òṣì ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wọ̀ ọ́ nínú oore rẹ̀ ńlá láti tètè parí iye àwọn àyànfẹ́ rẹ̀ àti láti mú ìjọba rẹ̀ yára wá, kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó ti fi ìyìn sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ̀ mímọ́, kí a lè ní ẹ̀kún àti ìrora wa àìlópin ní ara àti ilé ọkàn títí láé nínú ògo rẹ̀ tí kò ní pẹ̀kun, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú, bàbá Olúwa wa Jésù Kristi, ẹni tí ń ṣe àjíǹde àti ìyè, ẹni tí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ kú, àti ẹnikẹ́ni tó wà láàyè tó sì gbà á gbọ́ kì yóò kú mọ́ láéláé. Ẹni tí ó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́stélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí a má bínú jẹ́ bí àwọn tí kò ní retí fún àwọn tí ó sùn nínú rẹ̀. Àwa ń fi ìrẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá, kí o jí wa dìde kúrò nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo, nígbà tí àwa ó bá fi ayé sílẹ̀ lọ sí kí àwa kí ó lè sinmi nínú rẹ. Bí àwa ti ní ìrètí pé màmá wa Madam Stella Ebudola Sotomi ń sinmi àti ní àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn, kí a lè bá wa ní ẹni ìtẹ́wọ́gbà ní ojú rẹ, kí a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ olùfẹ́ jọjọ yóò sọ nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ wípé, ẹ wá ẹ̀yin alábùkún fún ọmọ bàbá mi, ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti pilẹ̀ṣẹ̀ ọjọ́ wa. Fi èyí fún wa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú, nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. Máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi, màmá wa Stella Ebudola Sotomi, nínú ìrìn àjò rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí, ní orúkọ Ọlọ́run bàbá Olódùmarè ẹni tí ó dá ọ. Ẹ jẹ́ ká máa ṣe àmín. Ní orúkọ Jésù Kristi ẹni tí ó jìyà nítorí rẹ, ní orúkọ ẹ̀mí mímọ́ ẹni tí ó fún ọ ní agbára, ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́, àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì, àti pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ ogun ọ̀run. Kí àlàáfíà Ọlọ́run máa jẹ́ tirẹ̀ látòní lọ, kí ibùgbé rẹ sì jẹ́ bí ayọ̀ ńlá ní ọ̀run. Kí Ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́-àgùntàn, àní Jésù Kristi Olúwa wa ti inú òkú jáde, kí ó jí ọ dìde kúrò nínú òkú pẹ̀lú àwọn àyànfẹ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ẹ jẹ́ ká ṣe àmì yẹn dáradára. Ẹ jẹ́ ká jùmọ̀ sí oore ọ̀fẹ́ o, kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀mí mọ́ kí ó máa bá gbogbo agbé láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. You have fought a good fight. You have run the race. You have gotten the crown. By the grace of God, when the chief shepherd shall come, you will receive the crown that filleth with you. Rest in perfect peace. Amen.
lágbára tí a bá kú láàdèrè ènìyàn kò sùn láàyè. Ní orúkọ ẹbí méjèèjì Sótọ̀mí àti Ògúnṣúàdà, ní orúkọ King David Sótọ̀mí tó wà nílùú London àti Mr. Larry Samuel Sótọ̀mí ní ìkànnì Oromeni Ọwọ́ TV lórí YouTube ló ń dúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹmù fún ti màmá wa tí wọ́n lọ sí ní àyà olùgbàlà ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2019 sí àwáyé ìlàgbára Ọlọ́run olúkúlùkù wa la máa gbẹ̀yìn arúgbó wa. Àwa náà wá ké King David Sótọ̀mí tó wà nílùú London
tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alátìlẹyìn wa tó ń tọ́jú opó yẹn ní òru mẹ́ni ọwọ́ Charity Foundation tí Ọlọ́run sọ pé kí Babátúndé Balógun táwọn èèyàn mọ̀ sóru mẹ́ni ọwọ́ kì í jẹ́ olùdásílẹ̀ kí wọ́n kó ara fẹ́ra kù ti màmá wọn lágbára Ọlọ́run ọdún á jìnnà sí ara wọn. èyí náà láǹfààní àti kàn sí wa ní ìlú Ìbàdàn làwà ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. èyí náà lè kàn sí wa ní òru mẹ́ni ọwọ́ Charity Foundation tí a wà ní ìlú Ìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní ẹgbẹ́ ilé márùn-ún Lagos Ìbàdàn Expressway nílùú Ìbàdàn ibẹ̀ ni a wà. lẹ́ẹ̀kan sí King David Sotomi tó wà nílùú London akíwọn àkó aláfẹ́rakù ti màmá wọn. lẹ́yìn ìgbà tí ẹ ti wo bí ètò ìsìn ṣe lọ ní ilé ìjọsìn St Paul Anglican Church tó wà ní Gádà ìyẹn ní Àpáta ní ìlú Ìbàdàn. ní báyìí a lọ sórí pápá láti lọ wo bí àwọn ayẹyẹ náà ṣe lọ lọ́tún lósì ìyẹn ayẹyẹ ti ìgbàlejò. màmá àfihàn ṣùgbọ́n Jésù ó fẹ́ ọ jù. Babátúndé Balógun ló ròyìn fún Ògùnmẹ́ni Ọ̀wọ̀ TV ìyẹn lórí YouTube. ẹ jẹ́ ká máa lọ sí orí pápá báyìí ká lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ ṣé.